Kí ni fáàrí rẹ? Kí ni fáàrí rẹ? Ọmọ Ádámọ̀ tí ó dé pẹ́. Kí ni fáàrí rẹ? Kí ni fáàrí rẹ? Kí ni fáàrí rẹ? Ọmọ Ádámọ̀ tí ó dé pẹ́. Kí ni fáàrí rẹ? Gbogbo wa la dé pẹ́ lóòótọ́. A kú dédé àsìkò yìí gbogbo ibi tẹ́ tí ń gbọ́ mi. Fún gbogbo ẹni tó bá wà conversant pẹ̀lú ẹ̀rọ ayélujára, pẹ̀lú ipò tí ó gba àwọn òṣèré eré orí ìtàgé tí wọ́n wà, kò sẹ́ni tó máa wà ní online ní ọjọ́ mẹ́ta yìí tí ó ní mo ní fẹ́ máa bọ́ lójú ẹ̀ nípa bàbá wa yìí. Ẹ tẹ́ tí ń bá tẹ́ tí ń mọ̀, most especially ẹni a ti mọ̀ láti bí eré sinimá wọn. A ní action pọ̀ bí Ògògó, àwọn owó blue, àwọn sinimá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ẹ̀gbọ́n yìí ti ṣe. Gbogbo àwọn tá ti mọ̀ láti wá kékeré wa, ẹ mọ̀ ká wọ́n pé èèyàn báyìí kúrò láyé. Mo máa sọ báyìí pé ṣé èèyàn báyìí lè kú ṣá? I expect kó dàgbà, kó darúgbó, ṣùgbọ́n kádàrá láyé yìí. Kò sí bẹ́ẹ̀ la ṣe mọ̀ ṣe tó. A lè sáré kọjá kádàrá ìgbà àtàsìkò tó lúkúlùkù wa lọ. Kò sí nǹkan tá a fẹ́ ṣe sí. Wàláì, even gan kéèyàn mọjọ́ pé èèyàn ò lè yẹ̀. Kádàrá ó ti wà lákọọ́lẹ̀, àkọsílẹ̀, kò sí nǹkan téèyàn fẹ́ ṣe. Ẹ gbọ́ ni, bàbá Yorùbá ní ìṣẹ́bọ ni ṣoògùn. Bá a ṣe wáyé páàrí láàrin, ẹnìkan ò ní sáré títí kó sáré kọjá kádàrá. Brother wa Táíwò Hassan Ògògó, gbogbo àwa tá bá wà ní orí ẹ̀rọ ayélujára lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, láti bí ìjẹta sí àná, àti láti ìgbà tí ọmọ wọn ti announce pé wọ́n wà ní stage 4, ẹ rí, tó fi wá débi àná tí wọ́n sin wọ́n yìí, téèyàn bá jorí àwọn ọmọ ìyá mi, omi ó jáde lójú èèyàn. Torí pé kí ni ẹni tá a ti mọ̀ láti ìgbà tá ti wà kékeré ni. Gbogbo wa ń wò wọ́n bí àwòkọ́ṣe. Ògògó, lápẹ́ láti ẹ̀rí picture wọn fi fíìmù gan, ẹ fẹ́ wò ó. Níbi tí àwọn èèyàn nífẹ̀ẹ́ wọn dé. Káwọn gbọ́ pé èèyàn báyìí wá jáde. Ẹ mọ̀, the feelings that you will never hear about some people again, you will not see them again. Nǹkan tó lágbára ni. Ẹ mọ̀, tí èèyàn bá kú, reality tó máa ń kọ́ hit èèyàn, tí emotion fi máa ń high ni wípé mi ò tún rí èèyàn báyìí mọ́. Ó tún di, bó la ṣe máa ń pè é, ó tún di àtayébáyé, ó tún di ọjọ́ ìgbéǹde, ó tún di ìpàdé lọ́run. Emotion yẹn ni pé so I will not see this person again. Ṣó ti tán nìyẹn? Olórin kan kọrin. Ó ní kí ni fáàrí rẹ? Kí ni fáàrí rẹ? Ọmọ Ádámọ̀ tí ó dé pẹ́. Kí ni fáàrí rẹ? Kí ni fáàrí rẹ? Kí ni fáàrí rẹ? Ọmọ Ádámọ̀ tí ó dé pẹ́. Kí ni fáàrí rẹ? Gbogbo wa la dé pẹ́ lóòótọ́. Kò sí nǹkan tí ẹ̀dá fẹ́ ṣe ní ayé, gbogbo wa la máa lọ. Ṣùgbọ́n tí àwọn yòròyòrò ilé ayé bá dé bá wa nígbà míì, brother wa Táíwò Hassan Ògògó, wọ́n ti dágbére fáyé, wọ́n ti lọ tí wọ́n nìyẹn. Ohun tó ń dùn wá, tí kò wá fi wà emotionally high ni wípé láti ìgbà tá a ti wà ní kékeré, láti mọ̀ kí wọ́n wo sinimá láti ayé káyọ̀ wọlé ká lọ wo sinimá nílé àwọn òkúta ní TV. Látàyé bí àwọn tó ti ń wo fíìmù tó ti ń ta késẹ́ẹ̀tì ká lọ máa jí sinimá wò. Ká lọ wo sinimá látàárọ̀ dálẹ́, ká dé kán bẹ̀rẹ̀ sí ní ná àpọ́nbọ̀lá lọ, kó jẹ́ pé fíìmù la lọ wo. Látàyé àwọn késẹ́ẹ̀tì ayé àtijọ́ tó fi lórí DVD, CD kó tó wá dáyé àwọn oní decoder tá a wò nísìn. Ẹ̀gbọ́n wa ti wà pẹ̀lú wa, gbogbo wa là bá àti ẹ̀ tí ì rí wọn lélẹ̀ ayé. Àmọ́ ipa tí wọ́n kó nínú sinimá. So the feelings that ṣé ní Ògògó mọ́, ṣógògó ti lọ náà nìyẹn. Ẹ mọ̀, orúkọ yẹn ó lámìlaka, olókìkí yẹn ni wọ́n. Àwọn wàláì ọmọlúàbí ni wọ́n. Kò sí akẹgbẹ́ wọn tàbí ẹnìkan tó ti sọ̀rọ̀ wọn láìda. Tó dà tó fi dórí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tó fi di pé wọ́n dárò pẹ̀lú àwọn ẹbí wọn kẹ́bi tí ẹ̀gbọ́n náà lókìkí táwọn èèyàn mọ̀ wọ́n dé. Most especially gbogbo tó bá ti ń sọ Yorùbá, kò sẹ́ni tí ò ní fẹ́ Ògògó. Ṣùgbọ́n kí la fẹ́ ṣe? Rí tí kú ṣe. Ẹnìkan ò lè rí tí kú ṣe. Ṣùgbọ́n kó tó dìgbà yẹn, àwọn mọ̀lẹ́bí rẹ látòrí ìyàwó rẹ, ọmọ rẹ, ẹ̀gbọ́n rẹ, àwọn àbúrò rẹ, ṣé wọ́n lè jáde fún ẹ tán? Ìwọ náà rò báwo ló ṣe ń hùwà sí wọn? Ṣé ó dá sí wọn? Àbí ìmọ̀ wọn tara ẹ nìkan ló mọ̀? Ìwọ bàbá, o ò kí ẹ̀ báyọ̀ ọmọ ẹ lọ léèwé, wọ́n jẹun, wọn ò jẹun, wọ́n lọ léèwé, wọn ò lọ. Ìyàwó rẹ wà òkè, kò wà òkè, o ò bìkítà, kò kàn sán lọ bí orí tí wọ́n sán igi, kó tó di otí mu tí yóò bá ń. Ọkùnrin mi ò tí wàá fi bùkátà náà lé, a fi sílẹ̀ fún ìyàwó ẹ̀. Láìkú rẹ̀, jọ́kùnjọ́ tó bá wá di ọjọ́ alẹ́ tó ń tí ń bíní, tó bá dásìkò tí ń bíní, báwo ló ṣe fẹ́ feel? Báwo ló ṣe fẹ́ ká ọmọ rẹ, ìyàwó ẹ̀,
àwọn ẹ̀gbọ́n rẹ̀ àbúrò mi ṣe fẹ́ kí wọ́n ṣe sọ̀rọ̀ rẹ sí, ṣé wọ́n lè gba ẹ̀rí ẹ̀ jẹ́, ṣé wọ́n lè jáde tán fún ẹ. Àwọn alábàáṣepọ̀ rẹ ńkọ́, àwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́, àwọn ọ̀rẹ́ rẹ ládùúgbò, àwọn tẹ́jọ́ irú èèyàn wo ló jẹ́ sí wọn. Ṣálátẹnujẹ ni wọ́n ní, àbò dá sí wọn, àbúrò náà máa ń dúró tì wọ́n nígbà sọ̀rọ̀. Báwo ni wọ́n ṣe mìíràn sí. Ẹ wo brọ́dà wa Yínká Quadri, ẹ wo bí wọ́n ṣe jáde, ẹ wo ẹni kò sẹ́ni tó máa rí fídíò wọn yẹn tó mi ò ní bọ́ lójú ẹ̀. Wàláì mo níbi tí ẹ̀gbọ́n wa Yínká Quadri ti ń sunkún mi dẹ́ni jáde lójú mi tó dé pé kí n the feelings of nítorí ọ̀rẹ́ mi mọ́ ó mọ̀ ó ní kíní kan tí wọ́n ń pè ní bond orí ọ̀rẹ́ ń gbà mí wàláì ọ̀rẹ́ ń gbà mí tó ní bẹ́ẹ̀ ṣe máa close sí wà á fẹ́ close sí mọ́jọ́ mọ́ ìyá rẹ̀ lọ. Wàláì you not understand what ẹ̀gbọ́n wa Yínká Quadri ó lè mọ nǹkan tí wọ́n go through tó dé pé wọ́n ní ẹnìkan súnmọ́ra wọn jẹ́ nìkan lọ asúnmọ́ra wa jura wa lọ ẹni tó bá kàn ló mọ̀ à ń bí ọlọ́run bá kọ́lọ́run bá kó rọ̀ wọ́n lọ́kàn kó rọ̀ mẹ̀lẹ́bí wọn lọ́kàn lórí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ irú ìyàwó ni wọ́n jẹ́ sí àwọn akẹgbẹ́ rẹ̀ ń ṣe ilẹ̀ dáadáa sí èèyàn ṣé rí gbogbo nǹkan ayé kan ti dáyé owó tó bá wá lówó yẹn tán ó kọ́lé yẹn tán and what again táàrẹ̀ bá wá dé ńkọ́ o ò lè jẹ nǹkan tó wù ẹ́ o ò lè jẹ chicken o ò lè jẹ nama o ò lè jẹ shawarma o ò lè jẹ nǹkan kan wọ́n á ní kó máa jẹ wheat bread wọ́n kàn ní ká máa pògì fún ẹ kó máa mú wọ́n ní ká máa fi irú ẹ̀fọ́ fún ẹ kó máa sì yàn kan níbẹ̀ jọ aṣọ and what o ò lè tún yàrá méjì pọ̀ lẹ́ẹ̀kan náà ó rí kó kọ́ńfọ̀ ìmẹ́wàá tẹ̀lé ẹ inú mọ́tò kan ni wàá wà ìwọ̀nba bíi tí ìwọ̀nba ayé tí díẹ̀ bá gbà náà ni wàá jókòó sí so kí wá ní kìràkìtà kí ni kìràkìtà nígbà míì wàá sáré wà lókìkí tó kìkì yẹn náà bá wá dé wá so fucking what wá padà lọ náà ni à ń rò wá ẹ jẹ́ ká sí ilé ayé jẹ́jẹ́ ìgbà ọlọ́bí òréré ká tó wí ká tó fọ̀ nígbà wo náà la máa ń sáré wo sinimá ẹ̀gbọ́n yìí káàkiri táwa ní kékeré tán mọ̀ lé wa káàkiri náà bọ́dà kan tiẹ̀ lé wa jáde nítorí dvd fídíò mọ́ ẹ̀ cd náà wà dá nísìn fídíò náà dá nísìn decoder kan ní síta ló ń wò nísìn most of wa ní orí fóònù láti wo fíìmù ilé ayé ò lọ bí ìgbà ò lọ bí òréré ọ̀rẹ́ mi má torí nǹkan kékeré má bà àlámọ̀rí ayé rẹ jẹ́ má fi eré iṣó kínkín kó pàdé jẹ́ sáré ayé mọ níwọ̀n sáré ọlá mọ níwọ̀n olówó kú tálíkà ó rọrùn ẹni tó ní ẹni tí ò ní ó jẹ́ pírẹsidẹ́ǹtì ni o kò bá jẹ́wọ́ ló ń darí ayé wá padà lọ kò sẹ́ni tó rògùn kó ṣe àrọ̀ yín ìjọmọlúàbí wa ẹ jẹ́ ká tọmọlúàbí wa ṣe ní tó ti dayọ̀ ní kéèyàn jọmọlúàbí ẹ ò bó ṣe yẹ bọ́dà wa Táíwò Hasan Ògògó tí tẹ̀bítara tó ń dárò wọn lẹ́ẹ̀kan sí kọ́lọ́ba dákunjọ kó ṣàforíjì rẹ̀ fún wọn ó gba àwọn mọ̀lẹ́bí wọn látòrí ọmọ wọn àtàwọn tó jẹ́ gẹ́gẹ́ bí ìyàwó fún wọn àtàwọn tó bá jẹ́ bí ẹ̀gbọ́n àbúrò tó fi lórí gbogbo ọmọ ìlú wọn àti gbogbo ọmọ Yorùbá lápapọ̀ gbogbo ọmọlẹ́dẹ̀ Nàìjíríà láfíríkà àti gbogbo àwọn tó nífẹ̀ẹ́ wọn jákèjádé káàkiri láyé kọ́lọ́ba kó túgbé wa nínú àdẹ̀bí Ọlọ́run bá tó ṣe pàtàkì jùlọ ni pé kọ́lọ́ba kó ṣe àlùjánnà onídẹ̀ra fún wọn kó ṣàforíjì ẹ̀ṣẹ̀ wọn kò sí àkíyèmọ̀ rí kórìí máa mi ibi tán bá kù sí ó yé àwọn oyè Ọlọ́run kọ́lọ́ba kó dákunjọ kó foríjì wọn. Rest in peace, brother wa Táíwò Hasan Ògògó ó dìgbà. Ògògó kú lọ́dọ̀ wá ìbí ọdún láyọ̀ ọ̀gbẹ́jọ́ òkú lọ́dọ̀ dáàpọ̀ Ògògó òṣùṣù tó òṣùṣù ṣe bí kúkú lókù lọ́dọ̀ ọmọ tó kú ọ̀tọ̀ ìjọ lọ́tọ̀ ọ̀rọ̀ àtàìṣọ́ òkú tó ń wá.